Aláròyé máa wí o. Adájọ́ kò gba béèlì Yahya Bello, ó ti taari ẹ̀ sọ́gbà ẹ̀wọ̀n Kuje. Bí kò bá sí àyípadà kankan ní pàjáwìrì, àhámọ́ ọgbà ẹ̀wọ̀n Kuje tó wà ní olú ìlú ilẹ̀ wa nílùú Àbújá ni gómìnà ìpínlẹ̀ Kogi tẹ́lẹ̀ Yahya Bello tó ti wà látìmọ́lé EFCC láti inú oṣù kọkànlá ọdún yìí yóò ti ṣe kérésìmesì àti ọdún tuntun. Èyí kò ṣẹ̀yìn bí adájọ́ ilé-ẹjọ́ gíga ìjọba àpapọ̀ tó wà lágbègbè Maitama nílùú Àbújá níbẹ̀ adájọ́ Anenieh ṣe kọ̀ láti gba béèlì tó béèrè fún. Lọ́jọ́ ìṣẹ́gun túsìdéé ọjọ́ 10 oṣù kejìlá ọdún yìí ni adájọ́ Anenieh tí í ṣe adájọ́ kóòtù náà sọ pé àwọn kò lè fààyè béèlì tí Yahya Bello ń béèrè fún sílẹ̀ nítorí béèlì náà kò lẹ́sẹ̀ nílẹ̀ tó bẹ́ẹ̀ ni wọ́n ti béèrè fún kí ẹjọ́ tó bẹ̀rẹ̀ rárá. Ilé-ẹjọ́ ní Yahya Bello kò tí ì jọ̀wọ́ ara rẹ̀ fáwọn àjọ tó ń gbógun ti ìwà àjẹbánulẹ̀ yìí, ìyẹn Economic and Financial Crimes Commission EFCC, tó fi kọ̀wé pé kí wọ́n fóun ní béèlì títí tí wọn yóò fi parí ẹjọ́ lórí ẹ̀sùn tí wọ́n fi kan òun. Wọ́n ní ẹjọ́ tí wọ́n bá máa fún èèyàn ní béèlì lórí ẹ̀ gbọ́dọ̀ ti wáyé ṣáájú, ṣùgbọ́n ti Yahya Bello kò rí bẹ́ẹ̀ nítorí ó ti kọ̀wé fún béèlì kó tó di ọjọ́ 26 oṣù kọkànlá tí wọ́n mú àti ọjọ́ 27 tí wọ́n fojú ẹ̀ bá ilé ẹjọ́. Adájọ́ ní níwọ̀n ìgbà tí gómìnà Kogi tẹ́lẹ̀ náà kò ti sí ní kóòtù tàbí àtìmọ́lé ní gbogbo àsìkò náà, béèlì tó wá ṣẹ̀ṣẹ̀ ń béèrè fún yìí kò tẹ̀wọ̀n rárá ni. Àmọ́ ṣá o, ilé ẹjọ́ fún olùjẹ́jọ́ kejì ìyẹn Umaru Shuaibu Orita ní béèlì pẹ̀lú 300 million naira àti onídùúró méjì níye kan náà. Irú ẹni tí yóò dúró fún yìí gbọ́dọ̀ jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọn yóò sì ní dúkìá nítòsí ilé ẹjọ́. Yàtọ̀ sí èyí, wọ́n tún gbọ́dọ̀ fi ìwé ilẹ̀ àti ìwé ìrìnnà wọn sílẹ̀ fún akọ̀wé ilé ẹjọ́. Àti pé ọgbà ẹ̀wọ̀n Kuje ní kí ọkùnrin náà wà títí tí yóò fi rí ọ̀rọ̀ béèlì tí wọ́n fún yìí yanjú. Àwọn ohun tí ilé ẹjọ́ ń béèrè lọ́wọ́ olùjẹ́jọ́ kẹta Abdulsalami Hudu kò fi bẹ́ẹ̀ yàtọ̀ sí ti olùjẹ́jọ́ kejì. Àwọn onídùúró tiẹ̀ náà gbọ́dọ̀ ní ilé ní Maitama nílùú Àbújá, bẹ́ẹ̀ ló gbọ́dọ̀ fi àwòrán rẹ̀ pélébé ìyẹn pásípọ̀tù àti ìwé ìrìnnà rẹ̀ sílẹ̀. Ọgbà ẹ̀wọ̀n Kuje ní adájọ́ ní kí wọ́n máa gbé òun náà lọ títí tí yóò fi parí àwọn ètò tó rọ̀ mọ́ béèlì rẹ̀. Lẹ́yìn èyí ni onídàájọ́ Anenieh sún ẹjọ́ náà sí ọjọ́ 29 oṣù kínní ọdún tó ń bọ̀, ọjọ́ 25 oṣù kejì ọdún tó ń bọ̀ bákan náà àti ọjọ́ 27 oṣù kejì. Ó wáá pàṣẹ pé kí wọ́n máa gbé Bello lọ sí ọgbà ẹ̀wọ̀n Kuje kíákíá níbi tí yóò wà tí ìgbẹ́jọ́ míì yóò fi tún wáyé. Olùjẹ́jọ́ kẹta kò tí ì mọ ibi tóun yóò dúró sí nítorí onídàájọ́ Anenieh kò tí ì sọ nǹkan kan lórí ibi tí kí wọ́n máa gbé òun lọ. Ká rántí pé ẹ̀sùn ìkówójẹ aláàdọ́fà bílíọ̀nù náírà 110 billion naira ní Yahya Bello tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Kogi láàrin ọdún 2016 sí 2024 ń kojú lọ́wọ́ ní kóòtù. Ẹ̀sùn oníga 16 ní EFCC kà sí òun àti méjì nínú àwọn òṣìṣẹ́ ilé ìjọba ìpínlẹ̀ Kogi ìyẹn Umaru Shuaibu Orita àti Abdulsalami Hudu tí wọ́n tò sí ipò olùjẹ́jọ́ kejì àti ìkẹta. Lọ́jọ́ 27 oṣù kọkànlá ọdún yìí tí ìgbẹ́jọ́ náà wáyé kẹ́yìn, àwọn olùjẹ́jọ́ mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n bẹ̀bẹ̀ níwájú ilé ẹjọ́ pé àwọn kò jẹ̀bi o. Lẹ́yìn náà ni onídàájọ́ Anenieh pàṣẹ pé kí wọ́n fi wọ́n sí àtìmọ́lé EFCC títí tí wọn yóò fi yanjú ọ̀rọ̀ béèlì wọn. Onírúurú dúkìá ni wọ́n sọ pé àwọn olùjẹ́jọ́ mẹ́tẹ̀ẹ̀ta fowó ìlú rà sílùú Àbújá tí wọ́n sì tún kó bítíbitì bílíọ̀nù pamọ́ sí àwọn báńkì lórílẹ̀‐èdè Amẹ́ríkà. Bó tilẹ̀ jẹ́ pé gbogbo ẹ̀sùn tí wọ́n kà sọ́rùn gómìnà tẹ́lẹ̀ rí ọ̀hún ló ní òun kò jẹ̀bi rẹ̀. EFCC rọ ilé ẹjọ́ pé kí wọ́n má ṣe gba béèlì Yahya Bello rárá o. Monísọ́lá Sàká ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.